ẹ kú dídí àkókò yìí ìròyìn yàjóyàjó ló wá sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alárà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí kọngílá parí títì àgbàrá òjò wọlọ lọ́jọ́ kejì gómìnà Adeleke bá fárígá lọ́sùn o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ pé kí wọ́n lọ ṣe àtúnṣe sí ojú ọ̀nà tí àgbàrá òjò gbé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n dá ọ̀dà lé lórí. Àdúgbò Àdúràmígbà tó wà ní Ìdó Ọ̀ṣun níjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ṣáájú ni àwọn èèyàn agbègbè ọ̀hún ti kọ́kọ́ fẹ̀hónú hàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì di ẹ̀bi ru àwọn tí wọ́n jẹ́ agbaṣẹ́ṣe níbi iṣẹ́ ọ̀hún pé wọ́n ṣiṣẹ́ tí kò bá ojú mu. Àwọn èèyàn sọ pé iṣẹ́ náà kò dára rárá, kódà láàrin ọ̀sẹ̀ díẹ̀ tí wọ́n parí ọ̀nà náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní sí lẹ́yìn tí ìròyìn náà gbé jáde ní gómìnà Adémọ́lá Adélékè kàn sí àwọn alágbàṣẹ́ṣe rẹ̀ láti tẹkọ̀ létí sílùú náà láti fojú gan ní ipò tí ojú ọ̀nà náà wà. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ gómìnà Ọ̀ṣun Ọláwálé Rasheed fi léde, ó ní ojúṣe àwọn tó lọ síbẹ̀ ni láti wo bí ọ̀nà náà ṣe rí kí wọ́n bá àwọn èèyàn ìlú sọ̀rọ̀ wọ́n sì fi ọkàn wọn balẹ̀. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ gómìnà Ọ̀ṣun Ọláwálé Rasheed fi léde, ó ní ojúṣe àwọn tó lọ síbẹ̀ ni láti wo bí ọ̀nà náà ṣe rí kí wọ́n bá àwọn èèyàn ìlú sọ̀rọ̀ wọ́n sì fi ọkàn wọn balẹ̀ pé gómìnà kò fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ ọ̀hún o. Yàtọ̀ sí àwọn aráàlú, àwọn aṣojú ìjọba náà tún ṣe ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ iléeṣẹ́ tó ṣe iṣẹ́ tuntun náà láti mọ nǹkan tó ṣẹlẹ̀ àti ọ̀nà àbáyọ. Lẹ́yìn ìpàdé náà ni àwọn aṣojú ọ̀hún yóò fún gómìnà Adeleke lésì ohun tí wọ́n bá bọ̀ láti ibi tí ó rán wọn. Rasheed ní àwọn aṣojú náà sọ̀rọ̀ lórí àṣẹ gómìnà pé kí wọ́n ṣàtúnṣe iṣẹ́ ọ̀hún ní kíákíá o. Wọ́n fi dá àwọn èèyàn ìlú náà lójú pé yàtọ̀ sí àtúnṣe ọ̀nà yìí, gómìnà tún wo àwọn àkànṣe iṣẹ́ míì tó lè ṣe fún wọn. Àwọn aṣojú ọ̀hún ti ń bá iléeṣẹ́ náà sọ̀rọ̀ lọ́wọ́ láti ṣe ìwádìí ohun tó ṣẹlẹ̀ kí wọ́n lè fi èsì ìwádìí tó gómìnà létí. Òní ni wọ́n fi èsì ìwádìí tó gómìnà létí o láti mọ ìgbésẹ̀ tó kàn. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti kàn sí ìkànnì Jígí Alárà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alárà. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alárà. Ìkànnì Jígí Alárà. Jígí Alárà. Jígí Alárà. Jígí Alárà. Ìkànnì Jígí Alárà 24 bàbá gbogbo.